àmẹ́ntó na àwọn náà ń díjọ ẹ̀ kákan gbá lé gbá tàì ìwọ sí wá yọ̀ lẹ́ báyìí sọ́wà jógbò mọ́ lọ́rí wo ẹ̀yìn ẹwà dákùn wá òye mo bọ́ dáadì gbọ́dọ̀ wá wà látẹ̀kan súnmọ́ kí ní ṣẹlẹ̀ gan gbọ́dọ̀ wá wà látẹ̀kan ẹgbẹ́ ọmọ dírí mọ́nú yàrá gbogbo ìgbà yẹn ní dákùn lọ́nù fìríjì bá ń bu wáìnì tó bá tutù ń bẹ̀ ọ bá ń bu wá. Da. Èmi lọ rí. O ṣe. Tí mo sọ ni. Ibo lọ ń lọ kí ni ń ṣe ọ́? Ní tí mo máa ń sọ fún ọ nù. Ọmọ dáàdi ní ọmọ ní ọmọ náà yàrá ń bá mú bẹ ní àyín. Ó yá wá jókòó sẹ́gbẹ́ mi náà. Please, can you tell me what you want from me? Can you tell me, because I don't understand you. Do you want to sleep? Bàbá náírà ìrẹ́ náà là ń bẹnu ilé tọmọ dájú. Ẹ sọmọ ọ̀dọ̀ mọ́. Ọmọdé bá ti mọ wọ́wọ́ ẹ̀ báwọn ìmọ̀ ń bá bàjẹ́ ọ ni ọmọ wọ́wọ́ ẹ̀. Ẹ̀yìn tí ẹ̀ mọ̀ kọ́ fáìn báyìí nígbà kan mú ọ dé. Ìmọ̀ pé nǹkan ń bẹ lẹ́yìn tí ń bẹ wájú báyìí. You dey use your generation to play. Máa fọwọ́ pa bàbá lára súnmọ́ mi dáadáa. You are doing rubbish. You think that you are doing good. You are doing lunatic encyclopedia precalculation of Jajatica. Sọmọ ọ̀dọ̀ máa bó ṣe ń fọwọ́ kan mi ò ń ṣe lára mi ń tutù yìí bí kófì kan pọwọ́. Wọ́n ní lẹ́ẹ̀kan ó yọ ọ́ kò nílò fún àwọn fàkókòsò èmi ẹ̀ náà ń bẹ ní àyín wọlé fáwọn mi ti dà. Gbogbo ìlú yẹ kéèyàn wọlé. Tánú! Kí ni tó ń ṣe ń wò kí ni tó ń wá kí gan-an? Àwálé wá mú nǹkan lọ wá níjó ń ṣe díẹ̀ kó tó máa bọ̀. Continue. Àbí irú ọmọ wo wá ní? Sọ yẹ wọlé kọ́ mọ̀ sọ fún bàbá rẹ̀ pọ̀ ń bọ̀ ń lé. Only God can settle this case. Ìmọ̀lú ọmọ yìí nígbà tí nǹkan bá ń lọ nígbà tó wọlé sínú. Mo ń dálẹ́kùn. Ló jẹ́ kí bàbá kan máa fẹ̀mí lẹ́ fún. Kí ni mo fẹ́ pè lọ́rẹ̀ kí ni tó ń wá kiri gan? Ṣé nírú àkókò ilé yẹn wálé tó tẹ́ẹ̀mù tó yẹ kí èèyàn wọlé nì? Ẹ̀dẹ́kun ṣé gbogbo tẹ́ẹ̀mù tó yẹ kí èèyàn wálé nì? Kí ló dé tí mi. Nínú gbogbo wákàtí tí ń bẹ nínú gbogbo àkókò ṣé tẹ́ẹ̀mù tó yẹ wálé nì? Láago kan èmi ò lè wálé débi bá ń pa mí níbi iṣẹ́ ń kọ́. I don't want peace. I want problems always. Sí gbogbo ìgbà tí ń bẹ láyé sí tẹ́ẹ̀mù tó yẹ kéèyàn wọlé rè sí tẹ́ẹ̀mù tó yẹ kéèyàn kálẹ̀kùn ní. Sọ wá ní bóde ni àbí kí ni tó ń ṣe nínú ilé. Ọmọ wa lógo báyìí kí ló dọ̀ sàmì tó dé. Don't go polish your papa. Ìmọ̀ tó ń wá kí ni tó ń ṣe ọ gẹ́gẹ́ kí náà ń wá torí tó dédé wọlé ọ̀sán kan kí ni tó dé gangan kí ni tó ń wá mọ̀ ń bèèrè lọ́wọ́ rẹ̀. Ṣé ẹsẹ̀ wẹ̀ tán ní àbí bálọ̀ ìlú wà látàrọ? Àwọn ìbéèrè kan wà tó yẹ pé kò yẹ kọ́ mọ́ bèèrè lọ́wọ́ bàbá rẹ̀ kí ó mọ̀ jẹ́ pé yóò gbé ṣépè mi. Inú ń bọ́ láti inú nǹkan tí mo wọlé téèsì wà ó ṣiṣẹ́ gẹ́gẹ́ tẹ̀lé láàgùn báyìí. Kí wọ́n tí ọ̀rọ̀ ńláàgùn mi ṣe bí mi mọ làágùn mi jẹ́ mọ́ làágùn mi. Ẹ ti wà mú nǹkan tó ṣẹlẹ̀. Kí ni tó ṣẹlẹ̀? Ìgboro ìdá mo ṣe wá lé o. Ìgboro ìdá àwọn wo níjà. Ẹ̀wọ̀n ọjà o. Ṣèlú jẹ́jẹ́ mi kò ní kí n dúró lọ́dọ̀ ya
àṣìká tó ń ta oúnjẹ níwájú. kí ló wá ṣẹlẹ̀. mo ṣe ń jẹun mo ṣe pàdé ẹni tí mo jẹ lówó nìyẹn. ń bọ̀ bá jẹun lówó ó ti sanwó. nídìí ìyá lóúnjẹ ọba ní à èmi ń gbádùn èmi ń jẹun lówó èmi ń jẹ ráìsì mo mẹ́ran mẹ́ta lé mo fẹ́ yín kan lé mo wá gbé Pepsi sẹ́gbẹ̀. kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ dáhùn náà kí ni tó ṣẹlẹ̀. ó fẹ́ gbowó ẹ̀ ó ní kí n bá ń wọ́wọ́ mu wá rí mi. olóhùn gbowó lọ rẹ níbi wo ló jẹ gbèsè lọ rẹ sọ kí ni tó wá kàn nínú báńkọ yìí. àtàwọn mi tún wá kámbàdà sí ń bọ̀ 10 naira ló wà ń bẹ̀. kí ni tó wá sọ kí ni tó túmọ̀ sí. mo ní ìdí 150,000. 150,000 ní gbèsè tó jẹ. bẹ́ẹ̀ni. wo kọ́bọ̀ báyìí kò sí lọ́ọ̀ mi kọ́bọ̀. kí ló ń jẹ́ wà ní. dé irú ọmọ wo wà nítorí Ọlọ́run. kí ni tó fẹ́ ṣe. mo tún fẹ́ jẹun mo jẹ jìyà lọ. ọ̀fẹ́ wá dúró fẹ́ jókòó sùn o ò lè jókòó ara o ò lè sùn sínú ilé kì í sàkókò tó sùn ní dákun o ò lè sùn. kí ló dé tí mo ṣe lè. àlọ́ ò lè sùn sẹ́ kí ni tọ́ lọ fẹ́ owó àbí ọ̀ya. fún un àkáǹtì rẹ fún mi. kọ́ lè lè sọ kó lè gan ọ rè san. she what. ó tún wọ ságìsì mọ̀ ń gbọ́ dákun pé kó a kan. 10 to 39. ó ti lọ. ẹ̀rọ mi ò tí ì yàn láti. Will you keep quiet? kí ni ìlédùá. ẹ jẹ́ ń wà má jẹ́ àná láti. àní tó máa débẹ̀ tó máa lọ sọ insufficient fund nǹkan. kò sọ owó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti fi ránṣẹ́ síbẹ̀ kọ́ mo tọ́ bọ́ọ̀sì gbòde. Fúnkẹ́. kí ni tó kàn ń bẹ̀. ẹ mọ̀ pé máa bọ́ takítì ẹ̀ lè ti géètì lẹ́ẹ̀kan náà máa kọ́ wọlé lọ sí. kò ní ìdí ṣe bẹ́ẹ̀ mú. ṣé máa padà wọlé mi. tètè mọ ọtí ń wé sí tán lọ́ọ̀dẹ sanwó tó jẹ. ẹ má pẹ́ ṣé ṣe padà bọ̀ ní ìgbà kò mọ̀ jò padà wá irú ìbéèrè wo ìwọ náà ń béèrè dákun bá yín nǹkan sí lẹ́yìn enemies ni. ọ̀tá gidi ọ̀tá àlásíwájú ni o ọ̀tá àlásíwájú ni dákun wá jókòó. bébì mi ó ti wá di bébì mi ní ìsinyìí o ó yọba bébì mi ni wọ́n ní ìsìn bá ti ń sọ̀rọ̀ yìí ó ti di bébì mi ní ọmọ àgbé ọba yìí ó yọba ọ àmọ́ ọ̀pá mi kù ọmọ àpò wọ́n jáwọ́ nílé. I don't want peace. I want problems always. kí ni tó dé. bẹ́ẹ̀ bá ń sílẹ̀. èyí báyìí ọlọ́ọ̀rẹ́ èmi lọ́ọ́ jáde kò sí tó ọ́ jáde lónìí kó o ń bì í wò dá wá kẹ́rù rẹ. àti lọ àti dé. lọ láti lọ́ọ̀dẹ kẹ́rù rẹ ìwọ ààrẹ ti pọ̀ jù kí ni tó tún wá. àdé kí ni tó ń wá gangan. mo ti lọ mo ti dé mo ti fún lọ. Only God can settle this case. lọ́ọ̀lẹ̀ kẹ́rù rẹ Are you pàpà. playing? What type of play is this? lọ́mọdún mélòó. ọ̀pá àsílẹ̀ ìwé. lọ́mọdún mélòó. ọ̀hún tó ti ń yọ ń lẹ́nu ju bí ó sì mọ ọmọ lọ́ọ̀rẹ́ wáṣẹ̀ kan kọ́ ni. Only God can settle this case. kí ni tọ́wọ́ sí báyìí. ẹ máa bá wa wo ìkànnì Prophet Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.